Ẹ̀yin èèyàn ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí baba wa olóyè Sunday Igboho èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Buhari àti baba Tinubu nípa ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà. Ẹ wò ẹ má gbàgbé láti bá mi subscribe ẹ dẹ̀ má gbàgbé láti bá mi share fídíò yìí. Àwọn ẹgbẹ́ mi wá wọ̀ wá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jí ẹ̀gbẹ́ ní Ìbàràpá bí wọ́n pààyàn wọ́n sì báyìí bí kò dáwọn ti pa ọ̀rọ̀ bàtà yìí. Lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù tí gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ́bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà ń bẹ̀ mo lè lọ́bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlu ní o pé kódà àmọ́ nǹkan ọlọ́pàá bí àmọ́ ọlọ́pàá ló ti padà nù mẹ́rin tí ó sì ń kẹ̀kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ wọn lọ bọ́ bá ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọ mọ̀ òun gbé òun lọ gbé 5 million fún Sẹ́ríkì yẹn kóun tọrọ mọ̀ òun gbà ó ló ń gbó lọ fúnra òun ló tó gbọ́ wọn yẹn wá ẹ wá sí nǹkan kan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá mo ti ń dẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò ń bì kí àlàáfíà lè wà nílùú wa mo fi hàn lè ní tèkì ńgbà yẹn ẹ fi ńgbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ kú mo lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé ohun tẹ́ ń ṣe kò make sense ẹ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé ẹ̀ ń pa wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin yẹn ó wà lórí ètò ìkẹ́kẹ́ ìyẹn pọ́ńpì gbẹ́gbẹ́ àwọn torí wọ́n pọ̀ mẹ́rin ẹ̀ àwọn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mi gbàgbọ́ ẹ̀ mọ́ gbé fẹ́lẹ̀ ìkẹ́tún yìnbọn àtúngbà wọ́n á sọ fẹ́ ló lédè wọn sí kí wọ́n yẹn pé olóhùn sí kí fúlàní gbogbo South West pé kí n má bìnrin tó ṣẹlẹ̀ pé àwọn ọmọ yẹn ọmọ ni àwọn tó rò pé kí wọ́n fi yìnbọn sí ìwọ̀n àti dáa èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fi lọ́jọ́ méjì kẹ́ kúrò mi èmi wá fún yín pé ká jọ gbé lálàáfíà ni ìgbà tí ẹni tí wọ́n sọ pé kì í wọ́n sọ àwa wà délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lẹ́ ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ yọ̀bọ̀n sí mi ó ti fi hàn pé nǹkan sọ ń pa yín ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà ń bẹ́ńgbà náà wọn ò fún mi support wọ́n tákù nǹkan tí mo ṣe yẹn kó tó rí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn so ìyẹn lọ báyìí kó tó rí pé Ọlọ́run lo àwọn bàbá wa láti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìjọba ẹ̀ mọ̀ bọ́ lẹ́kọ̀ọ́ sí mi ò sí kankan náà ẹ mọ̀ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ̀ pa wá káwọn obìnrin kákan káwọ́ gbéra kò make sense táàdé ra àwọn ọmọ kan tó lè tákù wọn wọn tó máa ń ṣe lílé àdúgbò kí bàbá Tinubu tó accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé ń sìn mo ti lọ kó gígan mo lọ bá àwọn sí meeting bẹ́ẹ̀ mo rò pé gómìnà yẹn ó ra stand ìṣẹ́dẹ̀ yìí ó support nǹkan tí mo gbé lọ fún mẹ́rin no èso òdòdó òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mẹ́ pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro abẹ́ ajá sí ló lè lé ewúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká right there down ká dẹ̀ kóhùn sún káwọn dẹ̀ ká fọ́ sọ pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ rí i pé mo ti rí Minister of Defence yẹn àsọ̀rọ̀ pé kán fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi fèsì àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn òun ṣe sì gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti ń sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda sí lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọn jẹ́jẹ́ ní kankan gbé wọn ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fira mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀
wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹ̀ṣẹ̀ kó ni. yes ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ káwa lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀. wọ́n nílò gbà tó yá wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn tó kù yẹn tá a bá lè ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlejò kan pa wọ́n. Okay now, no problem. But mi mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá game politics ni. Ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn lè máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀. Ẹ̀yin lè lọ́lá. Ẹni kẹ́ mọ̀ pé ohun tó ń ṣe yẹn game ni. Game ni. Game òṣèlú ni. Kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó. Okay now, kan sọ fún mi ṣe pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbóni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kán kó bọ́ǹbù wọn ẹ lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọnlẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bà yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò dẹ̀ béèrè owó mo ní mo sọ mẹ́ta ara tèmi pẹ̀lú àwọn tèmi àwọn lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà ọmọ àti accent dìgbà ó gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò náà ní sí mi wáyé tí ò fà ìgbà mi kí n wọlé gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Okay, mo arrange ìlú ẹkùn security network. Federal government gbà mí láyè. Bí mo ṣe announce kini ẹ̀ tí federal government gbà mí láyè. State government sọ pé any security kankan ò gbọ́dọ̀ bí gbèsè kan kọjá òun. Kọjá ṣé ìwọ wà ńbẹ̀ wọ́n jiyàn gbé wọ́n so ni ká mọ̀ àwọn tó dẹ̀ jiyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà so ni ká ṣe mọ̀ do dẹ̀ nìkan pé bo ko mo de pé mo tún dọ́wọ́ o tó ṣe ni ẹ̀ ko wa la mo tó ṣe lẹ́nu lé wọ́n ní mo ń takò government ni nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún 5 lẹ́yìn gbogbo tí mo nẹ́dẹ̀ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyẹ́nsì òkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ́ ta ló fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tó ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drọ́ọ̀gì tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drọ́ọ̀gì orí mi pé jù tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà ṣe lọ gbé wọn Canada náà bẹ́ẹ̀ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọ́n kájọ já kí gbé wa fi kéèyàn mọ̀ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kànlẹ́ mọ̀ balẹ̀ kéèyàn mọ̀ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ̀ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ òjì náà ẹ wo dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìsẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní bóyá 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ ọ̀sọ́dá ó sì lọ́dún 8 láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún 8 ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ṣe ensas Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́ expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n máa ń tákù Tinubu ọmọ sọdún 8 tiẹ̀ náà èmi ò lè bá ń sìn yẹn mi ò lọ school mi ò kàwé òmùkà làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọlà ta ló fìrì mi Yorùbá ni èmi ò lè bá ń tákù ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn èmi àwọn ọlọ́mọ sọ pé ọpọlọ yín ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́
ṣé tí wọ́n understand so ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tí wọ́n láwọn kan fẹ́ kó náà jẹ́ fẹ́ mọ̀ dàlú tẹ́tàrí block wọn fẹ́ for what because wọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń para àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá lóko wọn wọ́n kàn fa àwọn ọmọ lọ́wọ́ à ń ṣe human right lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 4something thousand naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ò bá tètè dìfẹ́ǹdì pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ wọn dà lórí wọn kó sábẹ́ ẹ̀rọ orí orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wà pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọn pé ká lé Tinubu lọ ká fọkà sádàrú ká lè kó àníyànda ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọ bàjẹ́ fún yín ojú ọ̀dẹ̀ ní tì ẹ̀ ní ṣìṣe láéláé owó ẹlẹ́dì president ẹlẹ́dì governor lórílẹ̀‐èdè wa táwọn tó pèsè rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè Ògùn dẹjọ́ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ò ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ò ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́ ká kú ẹni bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mì kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ́ yẹn dìde pé kí la wá jẹ president bá jẹ́ 20 union fún ká lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ bá spark ní sin gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa stop lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ kódà wọ́n yára gbọ́ ju tí ìlú àyíbá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe tàlẹ́ ń kó fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfira private jet state ò dé ní tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìjẹba ti lọ́tẹ́ kọmọ gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ọlọ́pàá lẹ́ ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lẹ́ ń kó fún àbá fìgélàtẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn ẹ̀kẹ́ ń pa àwọn lọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń wíṣẹ́ lẹ́fà ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àmọ́ tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yóò lè sọ fún pé tó jáde yunifásitì mo parí pólì bíi mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣẹ́ wọ́n dẹ̀ jẹun ṣe to understand security for tí federal government ń gbé fẹ́yìn níbo lẹ́ ń kó sí tẹ́ẹ̀fìlẹ̀ because ohun tẹ́ ń bìlẹ̀ fìlẹ̀ pé state governor ní bí governor kọ̀ọ̀kan yẹ kó secure state ẹ̀ exactly ẹlẹ́yìn ní number 1 state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kán lọ pa wá mọ́lé lóru tẹ́sí lè sọ pé kán fi wálẹ̀ okay now kí ló dé tẹ́ owó security for tẹ́yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe ẹ̀ ń kó sápò ara yín ni bẹ́ẹ̀ bá kó sápò ara yín kí ló ń jí wa gbé fún kí ni irú ìfẹ́ mọ̀ wá nùgbó láti secure yẹn ẹ̀yin gọ́vnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ́rọ̀kọ̀ sí wọn ń dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS lóun ti ń fẹ́ ìjẹ́ kò lè ṣe wá bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà lóyè àpò tẹ́bàdẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbákan tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ìjọba bàjẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́tí wọn sáà nǹkan tí mo mí mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security for ti federal government kó fún yín tẹ́ ń kó billions of naira mo lẹ́ ń kó sí
ta lẹ́ ń fún ìyẹn lẹ́kẹ́ bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún sìgá abẹ́ ẹ̀gbà kẹ sọ fún wa pé federal government fún yín ní security fund kankan o kẹ sọ káwọn abi federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn ẹ̀yin dẹ̀ lẹ́ fún wọn ó kẹta ní ká bí ọlọ́run ìjọba jẹ́ fún gbogbo yín ìjọ òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ́ ẹ̀ wà ń bẹ̀ ẹ̀kọ́lẹ̀ nǹkan yìí tẹ́ ẹ̀ ní ọba débẹ̀ ẹ̀ ti di ibi tí bàtà ti ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́ lè control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn ní kẹ́ ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́ fúnra ẹ̀ rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà lẹ̀ ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbọ́ fúnra ẹ̀ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ̀ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbọ́ fúnra ẹ̀ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà tó ń bí ó pè dára ó ní ẹ fáì òun gẹ́gẹ́ lòun dóyìí ẹ tí mọ̀lú ni ọmọ pa wọn gbogbo ẹ ṣe fẹ́mi ni kò dúró de president ó lóun ní àti ó ní because òun gba security vote òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà wo láre tó fún sí ó gbèrò ọwọ́ ẹ̀ àwọn náà tí wá sọ di business wọ́n àmọ́ wọ́n jiyàn gbé lu àwọn ọmọ lọ gbówó ńláńláńlá wá àwọn ní di kẹ́nẹ́kẹ́ jet àwọn ní lórí irọ́ sọ ọlọ́run níjọ́ bàjẹ́ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ́ máa write it down pé ẹni tá a bá fi sípò kan á jẹ́ tá a mọ̀ pé kò ní jalè